Àwọn agbébọn kọlu Fasiti Plateau, wọ́n jí ọ̀pọ̀ akẹ́kọ̀ọ́-bìnrin gbé. Ṣe lọ̀rọ̀ ọ̀hún di bóòlù ọ̀yà fún mi nígbà táwọn jàǹdùkú agbébọn kan ya wọnú ọgbà iléèwé Fasiti ìpínlẹ̀ Plateau lọ́jọ́ Ìṣẹ́gun túsídẹ̀ẹ́ ọjọ́ kẹsàn-án oṣù karùn-ún ọdún 2023 yìí tí wọ́n sì jí àwọn akẹ́kọ̀ọ́-bìnrin tẹ́nìkan ò tí ì mọye wọn gbé lọ nínú ọgbà iléèwé ọ̀hún. Aláròyé gbọ́ pé ní nǹkan bíi aago 10 kọjá ìṣẹ́jú díẹ̀ ní àṣálẹ́ ọjọ́ náà ni àwọn jàǹdùkú náà dé sí ilégbèé ìyẹn hósítẹ́ẹ̀lì àwọn akẹ́kọ̀ọ́-bìnrin tó wà nínú iléèwé náà tí wọ́n sì jí ọ̀pọ̀ lára wọn gbé. Àmọ́ ṣá kó tó di pé àwọn jàǹdùkú náà parí iṣẹ́ ibi ọwọ́ wọn làwọn ọdẹ àgbègbè náà kojú wọn. Ìṣẹ̀lẹ̀ yìí mú káwọn akẹ́kọ̀ọ́ kọ̀ọ̀kan farapa gidigidi tí wọ́n sì ti ń gba ìtọ́jú lọ́wọ́ ní ọsibítù ìjọba tó wà lágbègbè náà báyìí. Alukoro iléèwé náà ọ̀gbẹ́ni John Adams tó bá àwọn oníròyìn sọ̀rọ̀ sọ pé ṣe làwọn jàǹdùkú náà ṣàdédé ya wọlé ìwé ọ̀hún. Bí wọ́n ṣe wọlé tààrà ni wọ́n lọ sí hósítẹ́ẹ̀lì àwọn akẹ́kọ̀ọ́-bìnrin náà tí wọ́n sì jí ọ̀pọ̀ lára wọn gbé sá lọ kó tó di pé àwọn ọdẹ àdúgbò wá kojú wọn, èyí tó mú kí wọ́n fẹ̀yìn rìn sá lọ. Lẹ́yìn náà làwọn ọlọ́pàá tún wá ran àwọn ọdẹ náà lọ́wọ́. Ọ̀gá àgbà iléèwé ọ̀hún ọ̀jọ̀gbọ́n Ben Mato tó sáré dé sínú ọgbà iléèwé náà nígbà tó gbọ́ nípa ìṣẹ̀lẹ̀ ọ̀hún dúpẹ́ gidigidi lọ́wọ́ àwọn ọdẹ tí wọ́n wá ran àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún lọ́wọ́. Bákan náà ló rọ àwọn akẹ́kọ̀ọ́ náà pé kí wọ́n má ṣe fòyà lórí ohun tó ṣẹlẹ̀ náà rárá. Ibrahim Alágúnmu ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online. Faith Adébọlá ló kà á sétí ìgbọ́ yín.